Yorùbá bọ̀ wọ́n sọ wọ́n ní mo pẹ́ kí n tó gbọ́n àgbà ore ni. Adàgbàgọ̀ wọ̀n yìí mọ̀ ní ọ̀dà. Yorùbá sì bọ̀ wọ́n lágbà ọ̀kan ọgbọ́n bẹ̀ ní ọ̀kan làákàyè. Ọba àgbàlagbà ní rònà o ní ó fún ọlọ́gbọ́n bó ti dàgbà. Kí ló mọ̀ tó fọjú èwe ẹ̀ ṣe? Yorùbá sì bọ̀ wọ́n láì láṣọ lọ́rùn pàká ó tàpérò gbogbo ọmọ eriwo. Ṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórí ìrùn wa yìí ṣé ò tàpérò gbogbo wa ni tẹ́ ẹ fi ń láǹfààní tẹ́ ẹ fi ń bọ́ta tẹ́ ẹ ń gbé ìbò. Àgbọ̀mọ̀kọ́gbọ́n bẹ́ẹ̀ sì ni ọ̀kan làákàyè ni mo fi pòwe síwájú pé mo pẹ́ kí n tó gbọ́n àgbà ore ni. Kí ló dé tí gbogbo yín wá dàgbà tẹ́ ẹ pọwọ́ léra yín tẹ́ ẹ wá gọ̀? Àkọ́kọ́ kádàrá fàbùkù kàn yín. Bá a bá rí ibi tí gbogbo yín bá ti fẹ́ ṣe fọ́nrán, á dàbí ilé ewúrẹ́, á dàbí ilé eku. Ọ̀pọ̀lọpọ̀ yín bíi kẹ́ ẹ máa ṣe fọ́nrán lẹ́gbẹ̀ẹ́ gànà, èyí mi àdó sẹ́gbẹ̀ẹ́ gbó, ìmí aṣọ òògùn ní ọ̀tá sẹ́yìn, ìmí òka ní ọmọ fi hàn. Kí ló dé tí kádàrá fàbùkù kàn yín? Why don't you accept what fate has in store for you? Kí ló dé? Mojasola ti gòkè odò káfárá tó jà, orí ló dá báwọn, àṣẹ̀dá ló dá báwọn. Àwọn ọmọ yín ò sì pè yín pé dádì kí ló dé tẹ̀ ń fira yín ṣẹ̀sín orí agbágbé. Ìkánjọ bíi bòròró ó kò ká sọ́wọ́. Ọ̀rọ̀ ò dá lẹ́nu ẹ̀, mo rò pé ìyá yín ò fún yín lọ́mú pẹ́ jọ. A sì ráwọn míì wọ́n dàbí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn, làákàyè ò sí, ìgbọ́rọ̀ kalẹ̀ gan òṣùwọ̀n. Irú ahun ní ráhùn he. Orí fọ̀rẹ́ hàn mí káworó èèyàn tá a jẹ́. Àṣẹ gbogbo yín kò ṣe wípé ń dá kádàrá yín lò, èèyàn kan ní ń bá yín lo kádàrá yín. Borí yẹn bá pé akẹgbẹ́ yóò mọ lé yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ wípé kẹ́ ẹ mọ sọ̀rọ̀. Èyí fi já mọ̀ wípé àgbò kan gbọ́bẹ̀ ni òka làákàyè. Ó wá rí gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kán mọ́ gbó. Yorùbá ní ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ẹ̀tẹ́ ló dé. Fúnra ìdá wọn ní pera rẹ̀ lẹ́rú. Fúnra kèrègbè ni ó sì ń júwe ibi tá a fòkùn sí. Odidi ọdún 5 tọ́mọ Adéyẹmọ òfin sílé ẹgbọ́ kí wọ́n pariwo. Nítorí ibi ọ̀rọ̀ Adéyẹmọ náà láyé tí ń wò wọ́n. Bí wọn bá sọ̀rọ̀ Adéyẹmọ ta ni ó wò wọ́n? Agúnmu òwò làdìsá ẹ jẹ́ kí wọ́n polówó káyó lè rí wọn. Ó rí gbogbo tá ẹ bá ṣe láyé kò ní gbé. Àlebérù la yábùlà ni. Gbogbo ohun tó bá ṣe láyé àwọn ẹ̀dẹ́ yóò ní gbàgbé wazabdula yuzal. Ọba tí ó ṣẹ̀sùn òní kú wàdàyàmú láyàmú tù mímọ́lẹ́mọṣí ń ta kàmẹ́ta dìlù tùdà. Ohun tó bá ṣe ló gbẹ̀san rẹ̀. Ó rí ayé ń wò yín láwò sunkún, gbogbo yín ń wora yín láwò rẹ́rìn-ín. Láti ibi tó ti dé tíbi tó bí bẹ̀rẹ̀ àti ibi tó parí sí, ìkan ò wá gbé kan bí òwú jàǹgò. Ayé ta ló ṣe fi tọrọ nínú yín? Ẹ ò rí, ẹ lọ bẹ orí. Kórí ó ṣe yín la tètè níran táyé ò mọ ròyìn rẹ̀. Iṣẹ́ ọwọ́ Adéyẹmọ ló gbé débi tó dé. Ẹyẹ sojú toto ṣíṣe Olúwa. Nígbà tí Mojasola ń kọ kádàrá kò sẹ́ni tí ń bẹ̀ ń bẹ̀. When God is ready to promote you, it doesn't require anybody approvals. Kò nílò wípé lágbájá lọ̀rẹ́ mi tàmẹ̀dù lọ̀rẹ́ mi, ẹni a bá fẹ́ gbéga là á gbéga. John the Baptist ló baptize Jésù, àmọ́ lónìí Jésù lórúkọ jùlọ. Lọ́jọ́ àná gbogbo bilẹ̀ tí wọ́n ń fẹ́ èrú gbàbùkún, ẹgbẹ́ tẹ́ ẹ pè lẹ́gbẹ́ yìí ẹni tó dálẹ̀ ogun lẹ bá a jà tí tó fi kú. Kí gbogbo nǹkan jẹ́ ti yín wọ̀nbílíkì wọ̀bì àtẹ́ tí ń lò láti ọ̀dọ́ kò kúrò lára yín dọ̀la. Èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni sẹ́yìn nìkan la dálé ayé fún ni. Irúgbìn bọ́ bá tàkókò yóò yọmọ. Gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tó fẹ́ dìde àfi kó jẹ́ lábẹ́ yín. Ó rí ewúrẹ́ lóhun òkò lóhun òṣèyá àgùntàn ló lóhun ìyàwó òbí dúdú. Látijọ́ tewúrẹ́ yín tí wọ́n ń fẹsẹ̀ halẹ̀ kí lórí folówó ẹ̀ ṣe. Ẹ lọ gba kádàrá kẹ́sìmí àròyé orin tí ọ̀ká gbọ̀n. Wòròwòrò wèrèwèrè gbòde.
gbogbo yín pátá ikọ̀ ògbé kan bí òwú jàǹgo máa bá rí mi ẹ mọ̀ wò pé ṣé kí lẹ fọjú àárọ̀ yìí ṣe gan Adisa ti orí rẹ̀ látòdì ọ̀run. Accept whatever fate has in store for you. Adisa has his own life to live. Mojasola have his own life to live. Likewise, you have your own life to live. Ojú ọ̀dọ̀ àwọn èèyàn, they are seeing a lot, they are hearing a lot. Gbogbo wo ò lè kẹ́kẹ̀ẹ́ diwọ́, kálá àfẹ́ sọ̀rọ̀, kí nǹkan ó sì máa bàjẹ́ lójú wa. Olórí ogun tí bá ti ń kẹ́yìn ogun, dandan ni kára ló dìde. Ṣé kí gbogbo wo gbẹ̀kẹ́ diwọ́ ká mọ́ sọ̀rọ̀? Nítorí a ló lórí ogun. Olórí ogun ló sì jẹ́ kìkì aṣọ funfun bí àlùbọ́sà yìí. Àfi bí tẹ́ bá ti jẹ́ fìlà tẹ́ gbọ́ pa lọ́wọ́ gẹ́gẹ́. Ibẹ̀ ni wọ́n ti rí yín sí. Kí ló dé? Ẹ jáwọ́ lápọ̀ tí ò yọ̀ kẹ́ lọ gbómi lákaná. Kí ló dé wérewère gbòde? Ẹ bára yín sọ̀rọ̀. Kẹ́ ẹ sinmi àròyé orí tí ọ̀ká gbọ̀n. Jàǹbá wá ń tà fún jàǹbára elételèté yé. Àwárí kókó kan gbámú. Tẹ́ ẹ lọ́mọdé yẹ mọ́ ṣe. Bàbá wa wí tán ẹ lẹ́nu ń já wáyà. Ẹ dákun ta lẹ́nu ẹ̀ já wáyà ń jò ní èyí tó ní Mojasola ní ń pààyàn fún ààrẹ orílẹ̀-èdè. Ẹnu yẹn já wáyà wọ́n padà gbé yín lọ ilé ẹjọ́. Ta lẹ́nu rẹ̀ ò dúró déédéé síbí tí ń bèèyàn kan jẹ́ fẹ́yàn kan. Mo tún wá gbọ́ wọn ní Mojasola ara àwọn kọ̀mándàtì ẹgbẹ́ wa ní tẹ́lẹ̀. Níbo? Èèyàn kan pè mí oníṣẹ́ lóòótọ́ lolóyè Mojasola bá wọn ṣẹgbẹ́ rí. Mo ní ìlú wo ló ti join? Ṣé Gbòho ni? Mọdákẹ́kẹ́ ni? Ìbàdàn ni? Ta ni kọ̀mándàtì ẹ̀? Ẹ má wàá làágùn jìnnà gbogbo ẹni bá join ẹgbẹ́ yín ṣe bẹ́ẹ̀ fún wọn láìdí káàdì ẹ sì ní dúpílíkèètì ẹ post dúpílíkèètì nígbà tí Gbòho join ẹgbẹ́ yín. Àbí gbogbo ọmọ ẹgbẹ́ yín lákọsílẹ̀ ńjọ́ tó wá ní. Àbí kò láwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ṣe ńjọ́ náà. Àbí kọ̀mándà tí ń bo níbo ló ti rẹ́gísítà stéètì wo ni local government wo ni ló fi jẹ́ wípé àràbù yìí pọ̀ lápọ̀jù. Orí ìkìlọ̀ lèyí àtàtọ̀rọ̀ ni kì í ṣe èébú. Bẹ́ẹ̀ bá wálẹ̀ gbọ́ ẹ̀yin lólùfẹ́ ẹ fi wọ́n lẹ̀ kẹ̀jẹ̀ kájọ máa gbó. Èyìnbó ní never you argue with stupid people. They will use their own inadequate brain to drag you down to their level. Orí má bọ́ pònú àbí dídìrín èèyàn má bá jiyàn nítorí wọ́n fẹ́ sọ́dà kẹgbẹ́ ara wọn ni. Orí ẹni bá sì níbí rè kèé bá wọn jókòó ti wípé ẹ̀yin kó mọ bá wọn wíìrè gbè. Yorùbá ní ẹni bá wẹ̀yìn ló wẹ̀gàn. Àwọn òráyè ẹ̀gàn ti yín. Béèyàn bá jáde ńlé lè bú tó lórí búnibúni lọ́mọ aráyé abèébú wọ̀ntìwọ̀ntì. Àráyè bẹ́ẹ̀ la lásìkò. Orí èyìnbó túbọ̀ wọ́n sọ nínú ọ̀rọ̀ tiwọn. Wọ́n ní foolishness is not an insult. It determines your level of moral and intelligence that determines who owns the seat of stupidity. Bẹ́ẹ̀ ò bá gbọ́ yé ẹgbẹ́ fáwọn tó bá kàwé nù yín kí wọ́n bá yín tú. Wípé foolishness is not an insult. Kí wọ́n sọ fún yẹn wípé ó mọ̀ wá ponú kìí ṣe èbú. It determines your level of moral. Orí bọ́ bá ṣe ń wùwà and intelligence bó o ṣe ní làákàyè sí. That determines who owns the seat of stupidity. Ní ọjà mẹni tó láàyè òpònú gangan. Àkànbí bọ́ bá wù yẹn ẹ gbọ́ bọ́ bá wù yẹn ẹ gbà. Ìdájọ́ Ọlọ́run ọba mi fẹ́ dé tán tọ́ba mímọ́ mọ́ lágbára rẹ̀ lórí alágídí inú. Ọ̀dájú aṣíwájú ẹ káwọ́ pẹ̀yìn ọjọ́ ẹ̀san dé tán nígbà tẹ́ ẹ rówó tán tẹ́ ẹ wọnú ìgbádùn tán ẹ kú òǹbẹ̀ lè jìjàgbara mọ́. Ọmọ ogun bí ìgbà wájú ìgbà lẹ́yìn ìgbà lọ́tún ìgbà lósì olórí ogun ti ń sá fógun. Àkànbí mo wé èyí náà gbogbo nílà àkáyè ó ti mọ ibi tí mo ta fọ̀rọ̀ mi sí. Àkànbí ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò.